Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Gúúsùláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Gúúsùláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fi ń wò wá àti títẹ̀ fi ń wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Gúúsùláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Gúúsùláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Orí RMQK àbí ẹgbẹ́ tuntun fún mi ní ẹgbẹ́ yìí òun ló báyé wọn jẹ́ torí arúbẹ̀ ìjẹ́ believe pẹ̀lú ẹ̀ ní ọ̀yá ìlú àlìjànú ní jẹ́bẹ̀ àwọn kan máa ń pè mọ́lẹ̀ká kí sí mọ́lẹ̀ká àìmọ̀kánà nìkan máa pè mọ́lẹ̀ká àwọn Banu Israila ló ní ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ tí wọ́n máa ń pè lókọ mọ́lẹ̀ká tí èyí sí ọkọ̀ mọ́lẹ̀ká èyí tí Quran bá fi múlẹ̀ tàbísì Ànábì bá fi múlẹ̀ làwọ́ ma sọ ẹmọ́sọ̀ mi kò tí ẹ̀sẹ́nì kankan nù màláíkà tó gba yá tẹ́ a máa pè yá ọgá ogun màláíkà Jibrilu a gbọ́dọ̀ pé yá Jibrilu kátó ń bẹ̀lẹ̀ àmàláí àtẹ́ ń parọ́ rẹ̀ fún àì èyí tí ń pè ní rúkọ̀ yá ìlú yìí ó ní chain tí èyàn máa ń rà lọ́dọ̀ àwọn tí a máa bọ́ tẹ́bá fi chain yẹn sọ́rùn àwọn ará ẹbí nǹkan ṣẹ̀ṣẹ̀ kan níbí ní ọgbàjúmọ̀ só tí kìí sáwọn lọ́rọ̀ ohun chain ẹ̀wà ohun wọ́n tà ní India tẹ́bá ń wá ipò ewé àwọn olóṣèlú wọ́n lè ní ọmọ fi sọ́rùn ìmí ìwà tẹ́lẹ̀ fi sọ́wọ́ dẹ́ bá ń wá ipò tẹ́ bá lé kó lè bà kọ́ sí yín lọ́wọ́ kìí sọ ọjọ́ mọ́ lọ́wọ́ ẹni a sì wúyé ìṣọ̀rẹ́ Ọlọ́run orúkọ yá ìlú ó kan ẹ̀dá tó yí Ọlọ́run dá ní sísàlìjànú kò sí ẹni kẹ́kẹ́ àtànábì Ọlọ́run àti màláíkà Ọlọ́run ká tó bèèrè àlìjànú àbẹ́yẹ̀ àbí nǹkankan àgbọ́dọ̀ pè wọ́n kàbèrè kalọ̀ wọn ẹ bá ti ṣe bẹ́ẹ̀ ò ti ṣẹbọ ẹmú bẹ̀ mọ̀kọ̀tọ̀ yá ìlú àlìjànú lóòrùn náà kí u bẹ̀ kọ̀ìkọ̀ yá ìlú àlìjànú lóòrùn náà kéètì mẹ́mẹ́ kàṣfàyà ìlú àlìjànú lóhun náà wọ́n tẹ́ máa ń lò ohun láti dictate tí wọ́n bá rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n wádìí ẹ̀ gbogbo àlìjànú ni wọ́n wá fọ́n tó bá ti dákọ àwọn àlìjànú ìlọ́wà pé ṣògbóhùn kòdóòsù rabbil malaika tó sì jẹ́ mara wọn ṣògbóhùn kòdóòsù rabbil malaika ti wàrò ọ̀rọ̀ tánàbí kọwà ní ọjẹ́ mara wọn ẹ lè gbọ́ nínú Al-Qur'an àmọ́ àdíṣà ànábì gbogbo àwọn ókọ̀ rádaràdá yìí pé kámọ̀ nù ṣùgbọ́n ìdí tí àwa ò fi fẹ́ máa sọ̀rọ̀ nípa ẹ̀ mú sọ́rọ̀ sọ́yì ẹlòmí sọ̀rọ̀ débi pé yóò ní àwọn àfáàyàn àwọn olè gẹ́ẹ̀tì ẹ̀ èmi gẹ́ẹ̀tì orókọ̀ gbà ẹnu mọ́ sí sàlàyé pé ọ́nù ni wọ́n ó kọ́ wọn rí ó ẹ̀kọ́ ló tó jẹ́bẹ́ lòdì tí ó fi sọ̀rọ̀ wọ́n lè fi máa promote wọn tẹ́lòmí ò ní wádìí ẹgbọ́n ní tẹ́ ẹ bá sọ̀rọ̀ tẹ́ ẹ dákọ̀ wọn kàlẹ̀ tẹ́ wá fún ẹ lépè wọ́n lè dé pé ibẹ̀ tẹ́gbẹ̀ẹ́nu tẹ́ ẹ dákọ̀ lásán wọ́n fẹ́ mú torí ẹni ọlọ́wọ́ ọba sọnù bẹ́ẹ̀ fi sójú ọ̀nà bẹ́ẹ̀ lókò mẹ́ ẹgbẹ́ ìgẹ̀ẹ́gan ẹgbẹ́ tí ò ní láàrin ìjẹ́lẹ̀ ìbẹ́ ìpé bó ṣe wà mú
àwọn ẹgbẹ́ tó tóbi jùlọ on grant nítorí páwọn ọ̀pọ̀ sórí íńtánẹ́ẹ̀tì ní ọjà pariwo wọn èyí kẹsàrí lọ sórí íńtánẹ́ẹ̀tì ni irú àwọn RMQK yẹn ara àwọn wálé àṣírí nínú lè sáánà láti irú sírí àsìkò òfò gbogbo ẹni ọba jọ ìwọ̀n ní òṣòfò ẹ bá ti jọ irú àwọn ẹgbẹ́ bẹ́ẹ̀ òṣòfò ní kò sí pé ó ní ìtọ́lẹ̀ ẹ̀kẹ́ ń bẹ̀ ní tó dé tọ́ka àwọn tí ń bẹ́ ń bẹ̀ fi balẹ̀ ó ní pé ẹ̀mọ̀ pọ́nà wọn jì wọn ò sí lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà gan wọ́n ti lọ wọ́n ti sorí burúkú níjẹ́bẹ̀ kò sí àwẹ̀wé ẹ̀gán ẹlẹ́ẹ̀kejì tó dé pé a gbọ́dọ̀ mọ̀ o náà ni wípé ẹ̀sìn gangan ó ní horse aláàna èpè ní tí mo lè kọ́kọ́ wínú tẹ́ẹ̀fì gbọ́n bí wípé èpè bíbò náà ni tí a máa pè ní ègún àbí kán ní àwọn ohun àsọtẹ́lẹ̀ tí kò gbọdọ̀ mọ́ sí kíni àmọ́ kìí sí ìtọ́ dá ń bẹ̀ ìtí ọ̀dá bẹ́sì wọ́n ṣe rí àwọn àsọtẹ́lẹ̀ kan bẹ́ẹ̀ tánàbí ni yọ́ ṣẹlẹ̀ tọ́ dá ọlọ́run gbogbo tọ́ dáhùn ní ọjọ́ jẹ mímí àti ẹ o ọwọ́ aláwọn kan bẹ tó sọ bó ṣe sọ kìí tọ́ dá náà àwọn iye ọ̀dá o kódà àfáàwà Huzaifa ó lọ àwọn amáàmà lọ bá nàbí pé kí ni ó ṣẹlẹ̀ tó dá kí ni ó ṣẹlẹ̀ tí ó dá àmọ́ òun tó táwọn yòókù bá sọ pé ìlú òjíṣẹ́ Ọlọ́run asá ń ṣe wàhálà kí tí ẹlẹ́rù bí ó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú tó bá wá ń sọ ètò táwọn sàrí bá béèrè tó dá òun èdè èrò èwo laburú tí ń bọ̀ ló máa béèrè wọ́n ní kí ló dé ìwọ òfin máa bá aburú ìwọ máa béèrè aburú wo ní ń bọ̀ ó náà ló sì bọ́ náà lọ́ba àgbà tọ́pọ̀ wá káàfin ọ̀káwọn ìpè kan ń bọ̀ wá já àwọn àsọtẹ́lẹ̀ kan bẹ tí ó dá ọlọ́run má jù orílẹ̀ àti ẹ lórí èpè ní ẹ̀mọ́tẹ́ fi pèlé pè tó bá dáa fún ọ láàárọ̀ tó bá wà ní ẹjẹ́ gbéṣẹ́ pé kò ní dáa fún ọ lọ́sàn alẹ́ rí olè dá àtúbọ̀tá rí olè dá alìkíámà rí olè dá orí ikú ló ṣe gbá alìkíámà. níjọ́ kan aṣáájú ẹ̀dá àná Muhammad ó dúró pẹ̀lú àwọn sọ àbà alì wà lẹ̀ wọ́n lè alì àtàdìrì mana ascon nurse nínú àwọ̀lẹ̀ wàálì sọ́wọ́ mẹ́rin tó sórí ibú jù nínú àwọn tó ti ṣáájú wa káwà ìwò tó dé sọ́ọ̀mọ̀ Allah wa rasuluhu a'lam ìdí ọ̀bọ̀ ọ̀nà àti wo òjíṣẹ́ rẹ̀ nìkan lẹ́lẹ́ mọ́ mẹ́rin wàálì kábílà tó pa ábílà ni ọmọ ìyàtọ̀ pa ìkejì ẹ̀ nínú àwọn ọmọ ádámọ̀ méjì tí ń ṣe fàfà láàrin ara wọn ọlọ́run bá tẹnì kẹ́kọ̀ọ́ bá tẹnì orí lọ́bá jòwú lọ́bá pa ìkejì ẹ̀ ìtọ́ pa ìkejì ẹ̀ wọ́n ló ló sórí bújù fìlẹ̀ awọ́lé kò sí olórí bú tó ló lọ́kọ́ pààyàn kò sẹ́ni ó pààyàn bífọ́ rẹ̀ òun ni ọkọ̀ sí di máa pààyàn kọ̀dẹ̀ sọ olórí bú tó ṣùgbọ́n àwọn olórí bú kan bọ̀ gbàtàdì sọ bẹ́ẹ̀ tán anábìnrin sọ wá mú olórí bú tó sórí bújù inú ẹ tí ń bọ̀ lẹ́yìn táwọn ò tí ì dé ẹmẹ́gbọ́n tí wọ́n tí dé mo sọ pé pè ní in tó wí níbi aláàbọ̀nà lòwí láàlìwí alìdí ọlọ́run àti wọ òjíṣẹ́ rẹ̀ ní kálẹ̀lẹ̀ ní anábìnrin man qatalak ẹ bá pa ọ̀nà ìṣẹ́jú ẹ̀rẹ́ àbíwà rẹ̀ ó lẹ́ni ọba pa ọ̀nà ó ní tó gbé nǹkan lé ọ níbi bára bí ṣe ṣe ọfọ̀ ọkàn bí tí nǹkan ó ti bá alì ọfọ̀ ọkàn ó ní yọ́ sàn ọ débi ẹ̀jẹ̀ ó sì sàn yóò sàn débi ó lẹ́ni ọba dẹ̀wò wọn ló lórí ibú àgbà lè má gbogbo lórí ibú nínú èrò ẹ̀ lẹ́yìn ní ànàbí táwa ni sẹ́lẹ̀ tẹ́ wì lójú ayé Sayyidina Umar radiyallahu anhu tí wọ́n rò tí kù nínú àwọn tí ó máa rú rí láìlè lórí inú àwọn àfáà
tí wọ́n máa ń wá ta ní ọ̀pọ̀ Kùránì wọ́n ó tì yẹn sí pé tọ́ bá hàn pé Kùránì gidi lọ fẹ́ kọ́ tó kọ́ bọ́lọ̀ ṣe bí àtàlẹ́bí wọn ní kọ́ lọ bá. Abúlúlù Abdul-Majusi lọ́pàá Umaru gan, Abdurrahman gúnù Muljam òun lọ́pàá Halì, Abdurrahman ló pẹ̀ Habidul Qur'an gbogbo àgbà nà bẹ̀rẹ̀ orí ẹ̀ Habidul kò sóòrù tí máa pàjẹ́ Takiyyun náà Alim àfáàní. Ìgbà táwọn ará Egypt ní àwọn ní ìdí ẹjí ọmọ kọ́ àwọn ní Kùránì Umaru ló sí ẹ̀lẹ́ ti bẹ́ẹ̀lẹ̀ yóò lè fún mi láti fi ilẹ̀ nígbà wọn bẹ Umaru mọ́ rẹ̀ ẹni ilé fi lọ dápọ̀ ẹ tó wá fi ilẹ̀ pé ó lọ dájú tó tẹ̀lé wọn lọ tó lọ kọ́ àwọn ará Egypt láfíríkà ń bè tọkọ wa ní kí ó gangan ló fira rẹ̀ kúlẹ̀ pé kí àdìwó máa nábì olè bá wà lẹ́yọ kan ẹja pàálì wọ́n sì rò ní wọ́n sì nà ní àná láǹfẹ́ ṣẹ̀ṣẹ̀ ní bí àwọn RMQK àná láǹfẹ́ ṣẹ̀ṣẹ̀ ní ó dà ìgbà tí Sayyidina Ali dé masalasi ọba tó daṣọ borí wọ́n ti wá sí kàámà ẹ̀bọ́n kò sọ̀látò ayélujára náà ni Ali wá nínú ọwá fẹsẹ̀ gbà pé àwọn ti pèrún já kí ọ̀rọ̀ ó sì dìde lẹ́ẹ̀kan náà nù pẹ̀lú mọ̀já ní ìpìtì gbẹ̀lọ́wẹ̀ ọ sọ sí lágbàrí déédé ibi táwọn bí fọwọ́kàn ẹ̀yẹ̀ ẹ̀ sì sàn déédé táwọn bí wù ibi á lè kú sí wọ́n tó wá mú owó tó wá kọjá pátá inú ẹ̀ dùn ní rẹ́rìn pé wọ́n ti wà jẹ́ náà lónìí ẹ̀yà àwọn RMQK wọ́n á máa rò bí ọ̀nà àdìjẹ́ náà àwọn olórí ibú sí ni ẹ́ olórí ibú ni ẹni tó bá àmọ́ ẹni tí máa ń sórí ibú gbogbo ẹni tó ọba ti rí tó mú yá kò níbi yá àláwò tó wá fi sí ẹlòmíì kódà kan sọ pé yá Sheikh Ibrahim ní yá sí yá Muhammadu yá Jibril gbogbo nǹkan láyé yá tí wọ́n fi ń pe Ọlọ́run níbi nǹkan tí wọ́n máa béèrè lọ́wọ́ Ọlọ́run tó bá mú lọ ibi nǹkan bí ètò yàtọ̀ sí Ọlọ́run nìkan sọ́ọ́ odòrò ìlú ẹ̀dá gbogbo tó ṣe lọ́wọ́ bàjẹ́ ẹ̀sẹ̀ tọ́lọ́wọ̀ ìdáríjì lè sírìkù wọ́n pè àwọn èyí ń pè dáadáa tó wá dá ọkọ̀ wọ́n tó wá fi fọ́ọ̀mù ókò ọjọ́ pé àwọn sórí ibú kódà ókò orí ibú àwọn ọ̀nà ló pọ̀ ọjọ́ àwọn ẹ̀ pé níra yín níjọ náà mọ́ ẹ̀wá pè ra yín ní ìjọ àwọn àdìjànú wọ́n tó fọ́ọ̀mù ọ̀rọ̀ yàtọ̀ láàrin mọ̀lẹ́kà àtàdìjànú láwọn sọ wọ́n gbé mọ̀lẹ́kà ẹlọ má dì sí kàwá gbé mọ̀lẹ́kà gbogbo yàílù tó ẹ̀ sí Jibrilu ẹtí ẹ̀dẹ̀sẹ̀ ń tọ́pọ̀ jù ń bẹ̀ àwọn Banu Israila wọ́n mú wọn àwọn àfáà gẹ́ẹ̀sì gbàbẹ́ kódà pé má àsàrà ìlú orúkọ tó lókọ súnà fún àsàrà ìlú ojú mọ́lápìlì wọn mọ̀lẹ́kà kó tó bá ti ń dìbí owó kọun àwọn àfáà máa sọ pé ẹ ṣọ́ra torí tẹ́ ìwọ ọgbó ẹ̀rí mọ̀ ẹ máa ṣọ́ra àpòjú ìkàlásọ̀n